Jẹ́nẹ́sísì orí 16. Ágárì àti Ismaẹli. Sáráì aya Ábúráhámù kò bímọ fún un, ṣùgbọ́n ó ní ọmọ ọ̀dọ̀ obìnrin ará Íjíbítì kan tí ń jẹ́ Ágárì. Nítorí náà Sáráì wí fún Ábúráhámù pé, kíyèsí, Olúwa ti sé mi ní inú, èmi kò sì bímọ. Wọlé tọ̀ ọmọ ọ̀dọ̀ mi lọ, bóyá èmi yóò lè ti ipasẹ̀ rẹ̀ ní ọmọ. Ábúráhámù sì gba ohun tí Sáráì sọ. Lẹ́yìn ọdún 10 tí Ábúráhámù ti ń gbé ní Kénáánì, ni Sáráì mú ọmọbìnrin ọmọ ọ̀dọ̀ rẹ̀ Ágárì tí í ṣe ará Íjíbítì fún Ábúráhámù ọkọ rẹ̀ láti fi ṣe aya. Ábúráhámù sì bá Ágárì lò pọ̀, ó sì lóyún. Nígbà tí ó sì ti mọ̀ pé òun lóyún, ó bẹ̀rẹ̀ sí ní kẹ́gàn ọ̀gá rẹ̀. Nígbà náà ni Sáráì wí fún Ábúráhámù pé, ìwọ ni ó jẹ́ kí ẹ̀gbin yìí máa jẹ mí. Mo fa ọmọ ọ̀dọ̀ mi lé ọ lọ́wọ́. Nígbà tí ó sì rí pé òun lóyún, mo di ẹni ẹ̀gàn ní ojú rẹ̀. Kí Olúwa kí ó ṣe ìdájọ́ láàrin tèmi tirẹ̀. Ábúráhámù dáhùn pé, ìwọ ló ní ọmọ ọ̀dọ̀ rẹ, ṣe ohunkóhun tí ó bá tọ́ ní ojú rẹ sí i. Nígbà náà ni Sáráì fi ìyà jẹ Ágárì, ó sì sálọ. Áńgẹ́lì Olúwa sì rí Ágárì ní ẹ̀gbẹ́ ìsun omi ní ijù, ìsun omi tí ó fà ní ẹ̀gbẹ́ ọ̀nà tí ó lọ sí Ṣúrì. Ó sì wí pé, Ágárì, ìránṣẹ́ Sáráì, níbo ni o ti ń bọ̀? Níbo sì ni ìwọ ń lọ? Ó sì dáhùn pé, mò ń sálọ kúrò lọ́dọ̀ ọ̀gá mi, Sáráì ni. Áńgẹ́lì Olúwa sì wí fún un pé, padà lọ sí ọ̀dọ̀ ọ̀gá rẹ kí o sì tẹríba fún un. Áńgẹ́lì Olúwa náà sì fi kún pé, èmi yóò sọ ọ́ di orílẹ̀-èdè ńlá, ìran rẹ kì yóò sì lóǹkà. Áńgẹ́lì Olúwa náà sì wí fún un pé, ìwọ ti lóyún, ìwọ yóò sì bí ọmọkùnrin kan, ìwọ yóò sì pe orúkọ rẹ̀ ní Ismaẹli, nítorí tí Olúwa ti rí ìpọ́njú rẹ̀. Òun yóò jẹ́ oníjàgídíjàgan ènìyàn, ọwọ́ rẹ̀ yóò wà lára ènìyàn gbogbo, ọwọ́ ènìyàn gbogbo yóò sì wà lára rẹ̀. Yóò sì máa gbé ní ìkanra pẹ̀lú àwọn arákùnrin rẹ̀. Ó sì pe orúkọ Olúwa tí ó bá sọ̀rọ̀ ní, ìwọ ni Ọlọ́run tí ó rí mi, nítorí tí ó wí pé, mo ti rí ẹni tí ó rí mi báyìí. Nítorí náà ni a ṣe ń pe kànga náà ní Bérì Láhai Ròyí, kànga ẹni alààyè tí ó rí mi. Ó wà ní agbede méjì Kádésì àti Bẹ́rẹ́dì. Ágárì sì bí ọmọkùnrin kan fún Ábúráhámù. Ábúráhámù sì pe orúkọ rẹ̀ ní Ismaẹli. Ábúráhámù jẹ́ ẹni ọdún 96 nígbà tí Ágárì bí Ismaẹli fún un.